Ile-Ẹjọ kọ Ilakaka ìjọba Kwara láti fọwọ́ òfin gbé akọ̀ròyìn national pilot. Lọ́jọ́ Ajé Monday ọjọ́ 12 oṣù kejì yìí nílé-ẹjọ́ májísírèètì kan nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara kọ Ilakaka ìjọba ìpínlẹ̀ náà lábẹ́ ìṣèjọba gómìnà Abdulrahman Abdulrasaki láti fi páńpẹ́ òfin gbé ọ̀kan lára akọ̀ròyìn iléeṣẹ́ ìwé ìròyìn national pilot ìyẹn Ahmed Ajikobi tí wọ́n fẹ̀sùn ìbanilórúkọjẹ́ kàn. Ajikobi ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ ìwé ìròyìn national pilot olóòtú ìwé ìròyìn náà Alhaji Ìbílẹ̀ Adédàmọ́lá àtàwọn akọ̀ròyìn mìíràn ni wọ́n ya bọ ilé-ẹjọ́ lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kejì yìí láti ṣojú iléeṣẹ́ wọn tí ìjọba Kwara pè lẹ́jọ́. Ajikobi àti Adédàmọ́lá níjọba wọ́ lọ síwájú onídàájọ́ Ṣadé Lawal fẹ̀sùn ìgbìmọ̀pọ̀ dáràn, ìbanilórúkọjẹ́, dídà omi àlàáfíà ìlú rú, irọ́ pípa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Agbèfọ́ba barrister S.O. rọ kóòtù pé kó dá ẹjọ́ náà padà sọ́dọ̀ àwọn ọlọ́pàá kí ọlọ́pàá sì fi páńpẹ́ òfin gbé àwọn afurasí náà kí wọ́n lè ráàyè ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí wọn. Agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ barrister Owóníṣọlá Michael rọ kóòtù pé kí adájọ́ gba béèlì àwọn oníbàárà òun ní kíákíá. Adájọ́ Ṣadé Lawal ní òun kò lè dá ẹjọ́ náà padà sọ́dọ̀ àwọn ọlọ́pàá mọ́ níwọ̀n ìgbà tó jẹ́ pé wọ́n ti gbé e wá sílé ẹjọ́ ló bá gba béèlì àwọn èèyàn náà. 500,000 náírà 500,000 naira ni adájọ́ ní kí ẹnìkọ̀ọ̀kan wọn fi ṣonídùúró, wọ́n sì gbọ́dọ̀ wá àwọn onídùúró méjì tí wọ́n gbọ́dọ̀ máa gbé ní agbègbè ilé ẹjọ́. Lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ míì sí ọjọ́ 13 oṣù kẹta ọdún 2024 yìí. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.